A kú dédé ìwòyí. Mo ń fi àkókò yìí kí gbogbo àwa olùfẹ́ àdúrà sórí ètò wákàtí ìyanu ti òní. Ọlọ́run tó ń gbọ́ àdúrà yóò gbọ́ àdúrà wa lónìí. Ètò wákàtí ìyanu ń wáyé láti iléeṣẹ́ Distinct Radio láti ìlú Dallas ní ìlú Amẹ́ríkà. A dúpẹ́ a gbé Ọlọ́run ga, a yin Ọlọ́run lógo fún àǹfààní mìíràn tí ó fún wa láti wà níwájú rẹ̀ lónìí, láti gbé orúkọ rẹ̀ ga, láti yìn lógo, láti gbàdúrà sí, láti fi ọpẹ́ fún. Ọlọ́run tó ń gbàdúrà yóò gbàdúrà wa, yóò sì wà pẹ̀lú wa lónìí ní orúkọ Jésù. Ohun tí a bá ń ṣe lọ́wọ́ ẹ jẹ́ ká fi sílẹ̀ láti gbọ́ ti Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìṣe wa, wákàtí kan òun ni a ó fi gbé Ọlọ́run ga. Síwájú ohunkóhun ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà, ká fi wákàtí ká fi lé Ọlọ́run lọ́wọ́ ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù, ọba tí ń gbọ́ àdúrà, àwa síwájú yín lénìí pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti ọkàn ọpẹ́ láti wá gbé yín ga, láti wá yìn lógo fún orúkọ mímọ́ ńlá àti agbára yín. Bàbá ẹ wá gbọpẹ́ wa lónìí, a yìn lógo pé ẹ jẹ́ Ọlọ́run fún wa. A dúpẹ́ pé ẹ ò fi wá sílẹ̀ fún yàjẹ́. A dúpẹ́ pé ẹ̀yin lẹ dá wa títí di àkókò yìí. Bàbá ẹ gbọpẹ́ wa o. Jésù ẹ gba yìn wa. A yìn lógo fún gbogbo ọ̀nà tí ẹ fi ń fi ọwọ́ agbára yín hàn nínú ayé wa. Bàbá ẹ wá gbọpẹ́ wa. Jésù ẹ gba yìn wa. Àwa fi ètò wákàtí ìyanu tòní a fi lé yín lọ́wọ́ ní orúkọ Jésù. Bàbá ẹ wá gba ọpẹ́ wa, ẹ wá gba àkóso. Ogun tá a máa ṣe lórí ètò lénìí ní orúkọ Jésù, ẹ jẹ́ kó wá láti ọ̀dọ̀ yín wá. Agbára mímọ́ yín ẹ sọ̀kalẹ̀ sí àárín wa, ẹ yà wá sí mímọ́, ẹ wá gbàdúrà wa lónìí. Gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ orúkọ mímọ́ yín lábẹ́ ètò yìí lónìí, ẹ wá ya ẹnìkọ̀ọ̀kan lẹ́nu, ẹ ṣèyanu nínú ayé wa. Ẹ gbọ́ aláṣẹ ọ̀run, àdúpẹ́pẹ́ ẹ ti gbọ́, àdúpẹ́pẹ́ ẹ ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àdúpẹ́ láti ìjẹjọ ìpè Ọlọ́run tó ń pa á mọ́ láti wà ní abẹ́ ètò wákàtí ìyanu gẹ́gẹ́ bí ìṣe wa fún àǹfààní àwọn tí ó ń gbọ́ ètò wákàtí ìyanu fún ìgbà àkọ́kọ́. Ètò wákàtí ìyanu jẹ́ ètò tí Ọlọ́run dìídì gbé kalẹ̀ láti gbé orúkọ rẹ̀ ga, láti kí jíǹrere Jésù Kristi, láti gbàdúrà sí Ọlọ́run, láti fi ọpẹ́ fún un àti láti gbé ẹ̀bẹ̀ wa wá síwájú rẹ̀. Ọlọ́run sì ń gbọ́ àdúrà wa lórí ètò náà. Ọjọ́ Sátidé ni ètò wákàtí ìyanu òun ni ó máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé. Fún àwọn tó wà ní ìlú Amẹ́ríkà ní Central Time, aago 10 ni ètò wákàtí ìyanu máa ń wáyé. Àwọn tó wà ní Eastern Time, aago 11 ní gbogbo ọjọ́ Sátidé. Àwọn olùgbọ́ wa tó wà ní London àti ní Nàìjíríà, wọ́n máa ń gbọ́ ètò wákàtí ìyanu ní aago 5 ìrọ̀lẹ́ ní ọjọ́ Sátidé. A máa ń ṣe àtúntẹ̀ ètò wákàtí ìyanu ní ọjọ́ Sunday. A ti gbé sí déédéé àkókò kan náà tí à ń gbọ́ ní ọjọ́ Sátidé. Àtúntẹ̀ rẹ̀ yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday ní àkókò kan náà. Ìyẹn ni pé àwọn tó wà ní Central Time, aago 10 ní Amẹ́ríkà, Eastern Time ní Amẹ́ríkà, aago 11. Àtúntẹ̀ ètò wákàtí ìyanu wọn máa tún gbọ́ ní ọjọ́ Sunday. Àtúntẹ̀ ètò wákàtí ìyanu fáwọn tó wà ní Nàìjíríà àti ní London, aago 5 ní ọjọ́ Sunday ni àtúntẹ̀ rẹ̀ yóò máa wáyé. Torí náà ẹ jẹ́ kí a máa kàn sí wa, ẹ jẹ́ kí a máa kàn sí wa. Tí a bá ní ẹ̀bẹ̀ àdúrà, ẹ jẹ́ kí a kàn sí wa. A lè pe nọ́mbà yìí 203-275-7120. Lẹ́ẹ̀kan sí 203-275-7120. Tí a bá ní ohunkóhun lọ́kàn tí ó jẹ́ ohun tí yóò jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a pe nọ́mbà tí a pè fún wa. Láti gbọ́ ètò wákàtí ìyanu àbí láti já sí orí
Distinct Radio gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, ó jẹ́ internet radio. Ọ̀nà bíi mẹ́ta bíi mẹ́rin bíi márùn ni a ti lè gbọ́ Distinct Radio àti wákàtí ìyanu. Ọ̀nà kínní òun ni lílo tẹlifóònù wa. A lè lo tẹlifóònù dínú ilé wa, a sì lè lo tẹlifóònù tí à ń gbé kiri, àyẹ̀ tí à ń pè ní cell phone. Tí a bá fẹ́ lo tẹlifóònù láti gbọ́ wa ní àwọn àkókò tí a ti sọ, nọ́mbà tí a ó tẹ̀ òun ni 857-232-0137. lẹ́ẹ̀kan sí 857-232-0137. àwa tí a wà ní ìlú òkèèrè yẹn tí a ò sí ní Amẹ́ríkà, a ó fi international code a ó fi síwájú nọ́mbà yẹn kí ó tó lè lọ. ìyẹn ni pé a ó fi síwájú 857-232-0137. tí a ò bá fẹ́ gbọ́ wa lórí tẹlifóònù wa, a lè lọ sí wẹ́bsáìtì yẹn, a lè lo ẹ̀rọ ayárabíàṣá kí a lọ sí wẹ́bsáìtì rédíò station wa. ìyẹn ni www.distinctradio.com www.distinctradio.com. tí a bá ti tẹ eléyìí, a ó bọ̀ sí Distinct Radio. tí a bá fẹ́ gbọ́ wákàtí ìyanu, àwọn àkókò tí a ti sọ fún wa níbi tí a bá wà ni a ó tẹ̀ láti gbọ́. ọ̀nà mìíràn tí a tún fi lè gbọ́ Distinct Radio àbí ètò wákàtí ìyanu ó ní láti lo àwọn device wa, bóyá iPad wa ni, bóyá smartphone wa àbí tablet wa. ohun tí a ní láti ṣe ni kí a fi application tí a mọ̀ sí tune in application a fi sórí device wa. tí a bá ti fi application yẹn tune in sí orí device wa, a wá DNC Radio. àwọn ọ̀nà tí a fi lè gbọ́ Distinct Radio ni. bákan náà a lè darapọ̀ mọ́ wa lórí Facebook àbí lórí Twitter, àbí kí a wo àwọn episode tí a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí wákàtí ìyanu. tí a bá fẹ́ wò lórí YouTube, ohun tí a ní láti ṣe ni kí a tẹ wákàtí ìyanu láti ọwọ́ Gideon Ojo. a ó rí àwọn episode tí a ti ṣe sẹ́lẹ̀, a sì lè gbọ́ wọn lẹ́kùnrẹ́rẹ́. bákan náà a fẹ́ fi tó wa létí, à ń fẹ́ àwọn olùgbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. láti jẹ́ olùgbọ̀wọ́, owó kékeré báyìí tí ò tiẹ̀ pani lára ni àwọn olóòtú yóò gbà lọ́wọ́ wa. a lè polówó ọjà wa bóyá fún ìṣẹ́jú kan, fún ìṣẹ́jú méjì. a lè polówó iléeṣẹ́ wa, a lè ṣe ìkéde ìjọ wa àbí ohunkóhun tí a bá fẹ́ ṣe ìkéde rẹ̀. tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu, ẹ jẹ́ kí a ké sí arákùnrin wa KC Badru. nọ́mbà wọn ni 952-212-6527. lẹ́ẹ̀kan sí KC Badru 952-212-6527. tàbí kí a pè nọ́mbà yìí 203-275-7127. ẹ jẹ́ kí a dá sí ti Ọlọ́run, ká gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ. kò sí ẹni tí ó ń bá Ọlọ́run ṣòwò tí ó ń pòfo. torí náà ẹ jẹ́ kí a gbìyànjú ká kàn sí àwọn nọ́mbà yìí tí a bá fẹ́ jẹ́ olùgbọ̀wọ́. owó tí ò pa wá lára ni, iye tí ó yẹ pé a máa san tí a sì máa fi gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ. wákàtí ìyanu, tí a bá fẹ́ kọ̀wé sí wa, a lè lo wákàtí ìyanu @gmail.com. tí a bá kọ̀wé sí wa, a ó rí gbà. lónìí a máa tún gbé Ọlọ́run ga, a máa yin Olúwa lógo fún ìṣeun àánú rẹ̀, torí pé ọba aláàánú ni Ọlọ́run, tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ kò dúró nínú ayé wa. òun náà ni a ó tún máa ké pè lónìí lórí ọ̀rọ̀ tí a ó máa yẹ̀wò lónìí. òun ni ó dá lórí mú ìjì ayé mi kúrò. mi mọ wàhálà tí à ń kojú, mi mọ ìṣòro tí a wà nínú rẹ̀. inú ìjì tí a lè hùn kí a wà, Ọlọ́run nìkan ni a lè gbé ọkàn wa lé. òun nìkan ló lè mú ìjì ayé wa kúrò. torí náà a máa sọ̀rọ̀ lórí bí ìjì ayé wa ṣe lè kúrò, báwo la ṣe lè dúró ti Ọlọ́run, tí a fi lè gbójú ti ọkàn wa ti Ọlọ́run, tí a lè máa wo Ọlọ́run tí yóò fi mú ìjì ayé wa kúrò. ohun tí a máa yẹ̀wò lónìí ni. a ó sì máa gba àdúrà lórí rẹ̀. àdúrà mi ni pé Ọlọ́run yóò mú ìjì ayé wa kúrò. gbogbo ìjì tó lè hùn kó máa dààmú ayé wa,
ìṣòro ayé wa Ọlọ́run yóò mú kúrò lónìí, yóò sì gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu ni. Ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná o, Ọlọ́run arúgbó ọjọ́. Oúnjẹ bí iná o, nínú ayé Ṣédrákì, Méṣákì àti Abẹ́dínígò. Ó sọná di air condition fún wọn. Ọlọ́run ìyanu ni o, Ọlọ́run wàrà ni. Ó fi iná ṣẹ́ ogun ayé mi. Victory at last o. Oúnjẹ bí iná o, Ọlọ́run tí mò ń sìn. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Ọlọ́run alágbára o, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Ó ń rọ̀ bí òjò, kànga iye fún gbogbo ayé. Nítorí ó fi ìdí ayé sọlẹ̀ lórí òkun. Ó sì gbé e kalẹ̀ lórí ìṣàn omi, omi iye fọ́kàn tó ń pòǹgbẹ. Omi iye ni o, ọba tó ń rọ̀ bí òjò. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Ọlọ́run alágbára. Oúnjẹ bí iná, ọba tó ń rọ̀ bí òjò. Awesome God, marvelous God, oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu ni. Oníṣẹ́ ìyanu ni. I am singing a new song today. I am singing a new song today. What money cannot do, Jesus do it for my life. I'm singing a new song today. So glory. I am singing a new song today. Singing a new song. I am singing a new song today. Today. What money cannot do, Jesus do it for my life. Hallelujah. I'm singing a new song today. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. Àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527. Kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture àgbàlódé pẹ̀lú owó pọ́kú. Lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, ìlú létò rẹwà lélẹ́dùmarè. Ẹ káàbọ̀ padà. Ètò wákàtí ìyanu òun náà ló ń tẹ̀síwájú láti Distinct Radio. Orúkọ mi ni Gideon Òjó. Dá ìjì ayé mi dúró, dá ìjì ayé mi dúró. Gbogbo ìjì tó wà nínú ayé wa Ọlọ́run yóò dá dúró lónìí ní orúkọ Jésù. Lábẹ́ ètò yìí Ọlọ́run yóò ṣe ìyanu. Gbogbo tó jẹ́ wàhálà ayé wa Ọlọ́run yóò dá wọn dúró, yóò sì fi àlàáfíà pípé fún wa ní orúkọ Jésù. Abala ọpẹ́ òní a wà. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa gbé Ọlọ́run ga, a máa yìn lógo torí pé ọba aláàánú ni. A máa gbé e ga fún àánú àti ìṣe rẹ̀ àti ohun tó ti ṣe nínú ayé wa àti tó ń ṣe lọ́wọ́ àti tí ó máa ṣe. Ọba aláàánú òní Jésù Kristi. Torí náà a máa fi orin ìyìn, a máa fi gbé e ga, a máa fi ọpẹ́ fún, a máa fi ìyìn fún torí pé kò sẹ́ni tó dàbí Ọlọ́run. Ìyìn nìkan ni a lè fi fún Ọlọ́run. Ọpẹ́ òun nìkan ni a lè fi fún Ọlọ́run. Kò sí ohun tí a lè fi fún Ọlọ́run nínú gbogbo ohun tó ń ṣe fún wa.
yàtọ̀ sí ká fi ọpẹ́ àti ògo fún orúkọ mímọ́ rẹ̀. Ìyìn yẹ Ọlọ́run mi, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà. Ìyìn yẹ Ọlọ́run wa, ọba tó ń gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ ká máa yìn lógo. Ìyìn Ọlọ́run wa, ọpẹ́ yẹ fún gbogbo iṣẹ́ rẹ̀ lórí wa, ọwọ́ agbára rẹ̀ nínú ayé wa. Ẹ ká máa gbé e ga, ẹ ká máa fi ọpẹ́ fún, ẹ ká máa gbé e ga, ẹ ká máa fi ọpẹ́ fún. Kò sóhun tí a lè fi fún Ọlọ́run ju ọpẹ́ lọ. Ẹ ká bojú wẹ̀yìn iṣẹ́ àánú rẹ̀ lórí wa, lórí ẹbí wa, lórí ìdílé wa, lórí àwọn ọmọ wa, lórí ọkọ wa, lórí aya wa, lórí àwọn ènìyàn wa lókèrè, lórí àwọn ènìyàn wa nítòsí. Òun ló jí wa sílẹ̀ alààyè lónìí, ó sì ń pa wá mọ́. Ìyìn ló ń fẹ́, ọpẹ́ ló ń jẹrẹ. Ìyìn ló ń fẹ́, ọpẹ́ ló ń jẹrẹ. Ọba tó dá mi sí dòní o, ìyìn ló ń jẹ. Ìyìn ló ń fẹ́, ọpẹ́ ló ń jẹrẹ. Ìyìn ló ń fẹ́, ọpẹ́ ló ń jẹrẹ. Ọba tó dá mi sí dòní o, ìyìn ló ń fẹ́. Ọba tó dá mi sí dòní o, ìyìn ló ń fẹ́. Ẹ ká gbé e ga, ká yìn lógo. Ìyìn la lè fún, ọpẹ́ la lè fún. Òun ló dá wa sí, òun ló pa wá mọ́. Ojú rẹ̀ ló fi ń gbé wa ró, agbára rẹ̀ ló fi gbé wa ró. Kì í ṣe nípa agbára wa, kì í ṣe nípa òye wa, kì í ṣe nípa ìmọ̀ wa, ṣùgbọ́n Ọlọ́run nínú àánú rẹ̀ ó pa wá mọ́. Ẹ jẹ́ ká máa gbé e ga, ká máa gbé e ga, ká máa gbé e ga, ká máa gbé e ga. Torí ọba àìkú ni, ọba tó jọba títí láé ni. Ó jọba lórí àwọn ọba, kò sí ẹni tí ó lágbára tó Ọlọ́run. Ẹ gbé e ga, ẹ yìn lógo. Máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa. Ọba tá kò lè rọ̀ lóyè, alágbára tá kò lè ṣẹ́gun ni. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa, máa jọba lọ Olúwa. Ọba tá kò lè rọ̀ lóyè, alágbára tá kò lè ṣẹ́gun ni. Ìjọba rẹ̀ dùn mọ́ mi yéye o, máa jọba lọ Olúwa. Sẹ́ni tó dàbí Ọlọ́run, sẹ́ni tó lágbára tó. Òun ló dá wa sí, òun ló pa wá mọ́. Ojú rẹ̀ ló mọ́lẹ̀ sí wa lára, ojú rẹ̀ ló jẹ́ ká rí ìmọ́lẹ̀ ọjọ́ tòní. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́, òòrùn ń ràn, ó ń dì wá mú, ó ń pèsè fún wa. Ọwọ́ agbára rẹ̀ ni, ọwọ́ agbára rẹ̀ ni. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mú ojú rẹ̀. Wá bá mi ṣe tèmi, kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀ mú ojú rẹ̀. Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀, Ọlọ́run ayọ̀ mú ojú rẹ̀. Wá bá mi ṣe tèmi, kọ̀rọ̀ mi kó dayọ̀. Ọlọ́run ayọ̀ mú ojú rẹ̀. Oore ọ̀fẹ́ Jésù tó fún mi, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ Jésù tó fún mi, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi. Tí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run,
oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa, òun ló pa wá mọ́, òun ló dá wa sí. Ẹ ká gbé ga, ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọjọ́ mìíràn tí ó fún wa, àǹfààní mìíràn láti wà níwájú rẹ̀, àǹfààní mìíràn láti di ẹ̀dá títún níwájú rẹ̀, àǹfààní mìíràn láti fi ìfẹ́ àti ọpẹ́ rẹ̀ hàn fún wa. Ẹ ká máa gbé ga, ẹ ká máa gbé ga fún rírí jẹ, mímu mu, fún àlàáfíà pípé. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo tó ń ṣe fún wa. Ẹ ká gbé ga, ẹ ká yìn lógo, ẹ ká gbé ga, pàápàá jùlọ gbogbo ìṣòro ayé wa, ìjì ayé wa tó ń kó gbogbo rẹ̀ lọ, tí kò jẹ́ ká rí ìṣòro tó ju ẹ̀mí wa lọ. Ẹ ká máa gbé ga, ẹ ká gbé ga, ẹ ká gbé ga fún ọwọ́ agbára rẹ̀. A sùn, a jí láyọ̀ àti àlàáfíà, kì í ṣe nípa agbára wa, kì í ṣe nípa òye wa, ṣùgbọ́n Ọlọ́run òun ló jẹ́ kó ṣeé ṣe. Ẹ gbé ga, ẹ yìn lógo, ẹ gbé ga, ẹ gbé ga, ẹ gbé ga. Oore ọ̀fẹ́ Jésù tó fún mi, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi, oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́, oore ọ̀fẹ́ rẹ̀ tó fún mi. Ẹ ká yìn Ọlọ́run lógo. Ọba àwọn ọlọ́run ni, Olúwa àwọn ọlọ́run, Ọlọ́run ìlérí, Ọlọ́run tó ń mú ìlérí ṣe, Ọlọ́run tó ní agbára, ẹni tí ó fi ọwọ́ agbára rẹ̀ dì wá mú títí di àkókò yìí. Ẹ máa gbé ga, ẹ máa gbé ga, ẹ máa gbé ga. Ẹ ká yìn lógo fún ohun gbogbo tó ń ṣe. Ó ń dá ìjì ayé wa dúró. Lónìí yìí náà yóò dá ìjì ayé wa dúró. Gbogbo ìtòléhùn kó wà nínú ayé wa, Ọlọ́run yóò dá dúró. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Bó ti ṣe, ó ti dá ìjì ayé wa dúró. Gbogbo ìjì tó wà nínú ayé wa, gbogbo ọkọ̀ ayé wa tó yẹ pé èṣù fẹ́ ti ṣubú pẹ̀lú ìjì rẹ̀, Ọlọ́run yóò máa dá wọn dúró. Ẹ ká máa dúró pẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ká máa gbé ga, ẹ ká máa gbé ga. Bàbá mi lọ́lọ́kọ̀ tó mi wọkọ̀, ó sì mọ̀ wípé mo wà nínú ọkọ̀. Bàbá mi lọ́lọ́kọ̀ tó mi wọkọ̀, ó sì mọ̀ wípé mo wà nínú ọkọ̀. Má ṣe jẹ́jẹ́ kó má wà mí lọ, bàbá mi, má jẹ́ kí n dèrò ikú. Bàbá mi, má jẹ́ kí n ṣègúnlẹ̀ ayé. Bàbá mi lọ́lọ́kọ̀ tó mi wọkọ̀, ó sì mọ̀ wípé mo wà nínú ọkọ̀. Ọkọ̀ wa yóò gúnlẹ̀ ayọ̀ ní orúkọ Jésù. Ká máa gbé Ọlọ́run ga torí pé ó ń darí ọkọ̀ wa, kò ní jẹ́ kí ìjì ayé kó borí ọkọ̀ wa. Ẹ gbé ga, a yìn lógo, ẹ máa gbé ga, ẹ máa gbé ga, ẹ máa gbé ga ní orúkọ Jésù. Bàbá gbé yín ga torí pé ọba tó ń gba ọpẹ́ nìyí. Bàbá wa gbọ́ ọpẹ́ wa ní wákàtí ọ̀wọ̀ yìí. Gbogbo ọpẹ́ tí a mú wá fún yín, bàbá, ẹ má ṣe kọ̀ ọ́ sí wa láyà. Tí a bá rí ohunkóhun nínú ayé wa tí kò ní jẹ́ kí ẹ gba ọpẹ́ wa lówùrọ̀ yìí ní orúkọ Jésù, bàbá wa mú kúrò. Ẹ gbọ́ ọpẹ́ wa o, alágbára, ẹ gbọ́ ọpẹ́ wa lónìí. Ẹ gbọ́ àdúrà wa, ẹ yà wá lẹ́nu ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. San ìgbésẹ̀ náà, mo ti fún mi, ó sì rẹ̀rìn wípé máa rántí mi. Olúwa o! Ìtúnṣe bí ìmọ̀, ṣùgbọ́n ìrántí mi, pé gbogbo ìgbésẹ̀ mi ní Emmanuel san. Ó wí bẹ́ẹ̀, ṣe bẹ́ẹ̀. Bóyá ká yìn Jésù, bóyá ká yìn Jésù, àlóyá ká yìn Jésù, bóyá ká yìn Jésù, ẹ jẹ́ ká yìn Jésù, ẹ jẹ́ á yìn Jésù, ẹ jẹ́ ká yìn Jésù, ẹ jẹ́ á yìn Jésù, bóyá ká yìn Jésù, bóyá ká yìn Jésù, bóyá ká yìn Jésù, bóyá ká yìn Jésù, ẹ jẹ́ ká yìn Jésù, ẹ jẹ́ á yìn Jésù, ẹ wá ká yìn Jésù, ẹ jẹ́ á yìn Jésù, ẹ wá ká lọ júbà, ẹ wá ká lọ júbà rẹ̀, ẹ wá ká lọ júbà Kristi Olúwa. Calvary sọ mí dọ̀tun, mo dúpẹ́. Ìbànújẹ́ mi ti fò lọ,
gbogbo omijé mi ní Jésù nù kúrò. Calvary sọ mi dọ̀tun, ẹ bá mi dúpẹ́. Calvary sọ mí dọ̀tun mo dúpẹ́, ìbànújẹ́ mi ti fò lọ. Gbogbo omijé mi ní Jésù nù kúrò. Calvary sọ mí dọ̀tun. Calvary sọ mi dọ̀tun, mo dúpẹ́ dúpẹ́. Ìbànújẹ́ mi ti fò lọ ráúráú. Gbogbo omijé mi ní Jésù nù kúrò. Calvary sọ mi dọ̀tun, mo dúpẹ́. Calvary sọ mí dọ̀tun mo dúpẹ́, ìbànújẹ́ mi ti fò lọ. Gbogbo omijé mi ní Jésù nù kúrò. Calvary sọ mí dọ̀tun. Kábíyèsí rẹ̀ ó ṣé. Kábíyèsí rẹ̀ ó ṣé. Kábíyèsí. Kábíyèsí ọba wa. Ọba ńlá ni. Ọpẹ́ àti ìyìn fún ọ, fún oore rẹ̀ lórí mi. Kábíyèsí rẹ̀ ó ṣé. Ó ṣé bàbá rere. Kábíyèsí ọba wa. Ó ṣé o. Ọpẹ́ àti Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nìṣọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Olúwa dá ìjì ayé mi dúró lórí ètò wákàtí ìyanu. òun náà ni a ṣì wà tó ń wáyé láti Distinct Radio. Gideon Òjó ni orúkọ mi. Dá ìjì ayé mi dúró òun ni orí ọ̀rọ̀ tí a ń gbéyẹ̀wò tí a sì ń gba àdúrà lé lórí. Tí a bá sọ̀rọ̀ nípa ìjì ayé, a rí pé ìjì ayé ó pé oríṣiríṣi. ìjì ayé ń wá gẹ́gẹ́ bí wàhálà sí ọ̀nà ènìyàn oríṣiríṣi wàhálà ni èṣù máa ń gbé wá, ni ọ̀tá máa ń gbé wá sí ọ̀nà ènìyàn. bóyá o jẹ́ onígbàgbọ́ ni àbí aláìgbàgbọ́, oníkálukú ó ní ìṣòro, wàhálà àti ìjì nínú ayé rẹ̀. àdúrà mi lónìí ni pé gbogbo ìjì ayé wa, wàhálà ayé wa, ìṣòro ayé wa, Ọlọ́run yóò dá wọn nù, yóò sì dá wọn dúró ní orúkọ Jésù. ìjì wo ló léwu kó wà nínú ayé rẹ? ìjì àìsàn ni, ìṣòro àìlọ́mọ ni, ìṣòro àìlọ́kọ ni, ìṣòro àìláya ni, àìríjẹ ni, àìrímu ni. ìṣòro tó ń kó lè jẹ́, ọwọ́ agbára Jésù ò ká. ó sì dá mi lójú pé tí o bá gbọ́kànlé Ọlọ́run tí o sì ní ìgbàgbọ́, Ọlọ́run yóò dá ìjì ayé rẹ dúró ní orúkọ Jésù. mi ò lè sọ wàhálà tí ò ń dojúkọ, mi ò lè sọ ìṣòro tó kọjú rẹ àbí ìjì tí ó lè wà nínú rẹ. ohun tó dá mi lójú ni pé ọwọ́ agbára Ọlọ́run yóò dá ìjì náà dúró ní orúkọ Jésù. Ọlọ́run yóò sì fún ẹ ní àlàáfíà pípé. o ní láti gba Jésù sínú ayé rẹ. o sì ní láti ní ìgbàgbọ́ pé òun ni yóò ṣe. òun ni ààbò rẹ, òun ni olùwòsàn rẹ, òun ni bí ìsádi rẹ. ààbò tó dájú ni Ọlọ́run, torí pé àpáta ayérayé ni, ẹni ìsádi ni. torí náà lónìí ọwọ́ agbára Ọlọ́run yóò fi dì ọ́ mú, yóò sì gbọ́ àdúrà wa. yóò ti ṣe àwọn ìlérí fún wa pé gbogbo ohun tó lè jẹ́ ìṣòro nínú ayé wa, òun ṣe tán láti tì wá lẹ́yìn àti láti bá wa gbọ́. àrí oríṣiríṣi àkàwé ibi tí Ọlọ́run tó ti mú ìjì àwọn ènìyàn dúró, àti àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún wa nínú ìwé Kọ́ríńtì kínní orí 10 ẹsẹ̀ 13. Ọlọ́run ṣe ìlérí fún wa, kò sí ìdánwò kan tí ó ti bá yín bí kò ṣe irú èyí tí ó mọ ní ìwọ̀n fún ènìyàn, ṣùgbọ́n olódodo lé Ọlọ́run
ẹni tí kì yóò jẹ́ kí á dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà, ṣùgbọ́n tí yóò ṣe ọ̀nà àtiyọ pẹ̀lú nínú ìdánwò náà kí ẹ̀yin kí ó lè bá a gbà á. Ọlọ́run kò ṣe ìlérí fún wa pé a kò ní ní ìdánwò, ṣùgbọ́n ó ti ṣe ìlérí fún wa pé ìdánwò tí yóò jù wá lọ òun kì yóò fi fún wa. Ìdánwò tí yóò jù wá lọ òun kì yóò fi fún wa. Tí a bá wo ìwé Pétà kínní orí 5 ẹsẹ̀ 7, ó ní ẹ máa kó gbogbo àníyàn yín lé torí tí òun ń ṣe ìtọ́jú yín. Gbogbo àníyàn wa, ìṣòro wa, ìjì ayé wa, ìdààmú ayé wa, a ní láti kó lé Ọlọ́run. Nípa ṣíṣe bẹ́ẹ̀ òun ni Ọlọ́run fi lè mú àwọn ìjì ayé wa kúrò. Tí a bá tún wo ìwé Matthew orí 11 ẹsẹ̀ 28, Matthew 11:28, Ọlọ́run tún ṣe ìlérí fún wa níbẹ̀. Ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí, èmi ó sì fún yín ní ìsinmi. Àrí pé ìṣòro tó lè hùn kí a ní, ẹrù tí ó lè hùn kí a ní, ìjì ayé tó lè hùn kí a ní, Ọlọ́run ṣe ìlérí fún wa pé òun yóò fún wa ní ìsinmi. Ọlọ́run kò ṣe ìlérí pé a kò ní kọjá nínú ìṣòro. A ń kọjá nínú ìṣòro torí pé Ọlọ́run dán àwọn ènìyàn wò. Ó fẹ́ mọ bí ìgbàgbọ́ wa ṣe rí, ó sì fẹ́ mọ bí a ṣe súnmọ́ òun tó. Torí náà nígbà tí ìṣòro bá dé, Jésù Kristi òun nìkan ni a lè sátọ̀, òun nìkan ni ó lè ràn wá lọ́wọ́, òun nìkan ló lè ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a sáré ṣe àkíyèsí nínú ìwé Matthew orí 9 níbi tí Jésù ti bá ìjì wí. A ó kà ìwé Matthew orí 9 ẹsẹ̀ 23, a ó kà dé 27. Nígbà tí ó sì bọ́ sí ọkọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ̀lé, sì wò afẹ́fẹ́ ńlá dìde nínú òkun tó bẹ́ẹ̀ tí rírú omi fi bo ọkọ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n òun ń sùn. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá, wọ́n jí, wọ́n wí pé Olúwa, gbà wá, àwa gbé. Ó sì wí fún wọn pé èṣe tí ẹ̀yin fi ń ṣe ojo bẹ́ẹ̀, ẹ̀yin onígbàgbọ́ kékeré. Nígbà náà lé ó dìde, ó sì bá afẹ́fẹ́ àti òkun wí, ìdákẹ́rọ́rọ́ sì dé. Ṣùgbọ́n ẹnu ya àwọn ọkùnrin náà, wọ́n wí pé irú ènìyàn wo lé èyí tí afẹ́fẹ́ àti omi òkun ń gbọ́ tirẹ̀? Ọwọ́ agbára Ọlọ́run ni eléyìí. Àrí pé gẹ́gẹ́ bí àyọkà tí a kà fún wa nínú ìwé Matthew, Ọlọ́run ó bá ìjì wí, Jésù Kristi ó bá ìjì wí, òun àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lẹ́yìn ìwàásù tí wọ́n ṣe, wọ́n láti kọjá sí òdì kejì. Jésù Kristi ti mọ̀ pé ìjì yóò ṣẹlẹ̀, ṣùgbọ́n láti dán ìgbàgbọ́ àwọn ènìyàn yìí wò, àwọn ọmọ ènìyàn wò, Jésù sùn, ó sùn. Nígbà tí ìjì sì dé, kí ni wọ́n ṣe? Wọ́n bẹ̀rù, wọ́n wárìrì, ṣùgbọ́n wọ́n pe Jésù Kristi. Jésù pè wọ́n ní aláìgbàgbọ́, onígbàgbọ́ kékeré, onígbàgbọ́ kékeré. Jésù Kristi ó sì bá ìjì wí, ó bá ìjì wí. Àrí pé Jésù, àwọn ẹ̀kọ́ tí a fẹ́ rí kọ́ ńbẹ̀, àrí pé Jésù ó sùn. Yẹn ni pé Ọlọ́run ń retí wa gẹ́gẹ́ bí ènìyàn, torí pé Jésù Kristi ó wá gẹ́gẹ́ bí ènìyàn. Gẹ́gẹ́ bí ènìyàn, Ọlọ́run ń retí pé ká má ṣe fòyà láti sùn. Ìwé Òwe orí 3 ẹsẹ̀ 24, nígbà tí ìwọ dùbúlẹ̀, ìwọ kì yóò bẹ̀rù, nítorí tí ìwọ ó dùbúlẹ̀, oorun rẹ yóò sì dùn. Ọlọ́run retí oorun wa kó dùn. Ìdí nìyí tí Jésù Kristi tó fi sùn gẹ́gẹ́ bí ènìyàn. A sì rí pé òun náà mọ̀ pé ìjì ń jà, ṣùgbọ́n ó dìídì ó sùn gẹ́gẹ́ bí ènìyàn. Ọlọ́run retí pé ká má fòyà nígbà tí a bá sùn. Orin Dáfídì orí 4 ẹsẹ̀ 8, òun náà sọ báyìí, ó fìdí rẹ̀ múlẹ̀. Ó ní èmi ó dùbúlẹ̀ pẹ̀lú ilé àlàáfíà, èmi ó sì sùn, nítorí ìwọ Olúwa nìkan ṣoṣo lé ó mú mi jókòó lé àìléwu. Ọlọ́run kan ló lè mú wa jókòó láìléwu. Kò sí ìjì tí ó lè dí Jésù Kristi lọ́wọ́, ìdè kankan kò lè dí Ọlọ́run lọ́wọ́, ìṣòro kan kò lè dí Ọlọ́run lọ́wọ́. Àrí pé Jésù ó fọkàn balẹ̀, ó ń sùn. Ìyẹn fi hàn pé Jésù Kristi ó wá ní àwòrán ènìyàn, òun náà sì ṣe gbogbo ìwà tí ènìyàn ní láti wù. Àrí pé àwọn apẹja wọ̀nyí, àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí, kì í ṣàkọ́kọ́ wọn ní láti kọjá nínú òkun yìí. Pẹjapẹja ni wọ́n, àwọn mọ̀ nípa rẹ̀.
wọ́n sì mọ̀ nípa odò nípa òkun yìí, ṣùgbọ́n síbẹ̀ ẹ̀rù bà wọ́n, ọkàn wọn kún fún omi, ìwọ náà wà nínú ìjì ayé, ẹ̀rù ń bà ọ́ báyìí, kí lo fẹ́ ṣe? Nǹkan tí àwọn ọmọ ìwọ̀nyí ṣe òun ò ní láti ṣe. Wọ́n wà nínú ewu, bóyá ìwọ náà wà nínú ewu àìsàn, ewu ìdààmú, ewu àìríjẹ, àìlọ́kọ, àìláyà, irú ewu tó ń kó wà. Ìjì ayé ni, ìṣòro ayé ni. Jésù yóò dá ìjì ayé rẹ dúró lónìí ní orúkọ Jésù. Ọwọ́ agbára Ọlọ́run tó sọ sínú òkun tó fi dá ìjì dúró yóò sọ sínú ayé rẹ lónìí ní orúkọ Jésù. Àrí pé kí ni àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi kí ni wọ́n ṣe nínú ibi tí a kà fún wọn? Wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan. Ẹsẹ̀ 25 ìyẹn ìwé Matthew orí kẹjọ tí a ń kà. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá. Ìjì ayé tí ìwọ náà wà, ìṣòro ayé tí ó wà, ohun tí o ní láti ṣe ni kí o tọ̀ Jésù Kristi wá. O ní láti tọ̀ Jésù Kristi wá. Tí o bá tọ̀ Jésù Kristi wá, yóò dá ìjì ayé rẹ dúró. Wọ́n jí, wọ́n wí pé ìyẹn ni pé ó túmọ̀ sí pé wọ́n ń gba àdúrà. Ìwọ náà láti jí Ọlọ́run, láti gba àdúrà. Kì í ṣe pé Ọlọ́run sùn, Ọlọ́run mọ̀. Ọlọ́run fẹ́ kí o ké pe òun, láti ké pe Ọlọ́run nínú ìjì ayé tí o wà, láti ké pe Ọlọ́run torí pé o wà nínú ewu, nínú ìjì ayé, nínú agbami ayé tí o wà nínú ewu. O ní láti súnmọ́ Ọlọ́run, o ní láti ké pe Ọlọ́run, o ní láti pariwo síta kí o sì gba àdúrà sí Ọlọ́run nínú ewu tó ń kó wà. Ìjì ayé, ìṣòro nínú àìsàn, ìṣòro nínú àìríjẹ, nínú àìríṣẹ́, àìrówó, ìdààmú, ìjákulẹ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nínú ayé rẹ. Mo fẹ́ kí o fi ọkàn ara rẹ balẹ̀. Ohun tí àwọn ọmọ yìí ṣe ni pé wọ́n wá Jésù, wọ́n jí, wọ́n pariwo sí i. Lónìí ìwọ náà yóò pariwo sí Ọlọ́run. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ lónìí, yóò sì wà pẹ̀lú rẹ. Gbogbo ìjì ayé rẹ yóò dáwọ́ dúró. Kí ni Jésù ṣe? Jésù ó bá òkun wí, ó bá ìjì wí, ìjì náà sì dúró. Ọlọ́run yóò bá ìjì ayé rẹ wí lónìí, yóò sì dúró ní orúkọ Jésù. Ọlọ́run yóò sọ kókó ọ̀rọ̀ kan sí ìjì ayé rẹ, sí ìṣòro ayé rẹ, sí wàhálà ayé rẹ lónìí ní orúkọ Jésù. Wọ́n tọ̀ Jésù Kristi wá, wọ́n pe orúkọ rẹ̀, wọ́n pe orúkọ Jésù Kristi. Tá bá wo ìwé orin Dáfídì Psalm 91 ẹsẹ̀ 15, ó ní òun ò pe orúkọ mi, èmi ó sì dá ọ lóhùn, èmi ó sì pẹ̀lú rẹ nínú ìpọ́njú, èmi ó sì gbà ọ́. Ìlérí Ọlọ́run ni tí a bá ké pe Ọlọ́run bí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí bí wọ́n ṣe ké pe Jésù Kristi. Tí a náà bá ké pe Ọlọ́run, tí a bá sì tẹ̀lé, tí a bá sì ní ìgbàgbọ́, Ọlọ́run yóò dìde, yóò sì gbóhùn ẹ̀bẹ̀ wa, yóò dá ìjì ayé wa dúró. Mi ò mọ ohun tí ó ń kojú rẹ, wàhálà tó lè ń kó máa kojú ní wákàtí ọ̀wọ̀ yìí. O ní láti ní ìgbàgbọ́, torí pé àwọn ọmọ ẹ̀yìn wọ́n ní ìgbàgbọ́ kékeré. Jésù ní ẹ̀yin aláìgbàgbọ́, ẹ̀yin onígbàgbọ́ kékeré. Kí a tó lè rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run, a ní láti ní ìgbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àrípá àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi wọ́n súnmọ́ Jésù Kristi, ṣùgbọ́n síbẹ̀ wọn ò ní ìgbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló pariwo lénìí tí wọ́n ń gbé Bíbélì kiri, ṣùgbọ́n síbẹ̀ wọn ò ní ìgbàgbọ́ nínú ọkàn wọn pé Ọlọ́run lè ṣe. Àdúrà mi sí ẹ lénìí ni pé kí Ọlọ́run fún ẹ ní ẹ̀mí ìgbàgbọ́. O ní láti ní ìgbàgbọ́ pé Ọlọ́run yóò ṣe, Ọlọ́run yóò mú ìjì ayé rẹ kúrò, yóò mú wàhálà ayé rẹ kúrò. Láti ní ìgbàgbọ́. Tí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú rẹ, tí o sì ní ìgbàgbọ́, ohun gbogbo òun ni ṣíṣe fún Ọlọ́run. Ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 33. Nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. Nínú ayé ẹ̀yin ò ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Ọlọ́run lóhun ti ṣẹ́gun ayé fún wa. Ìyẹn tí a bá gbàgbọ́, tí a sì tẹ̀lé òfin rẹ̀, ó ti ṣẹ́gun ayé fún wa. Ọlọ́run tún ti ṣe ìlérí fún wa láti dúró tì wá nínú ìjì ayé wa. Tí a bá wo ìwé Deuteronomy 31 ẹsẹ̀ 8, Olúwa ń lọ síwájú rẹ, òun yóò pẹ̀lú rẹ,
òun kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni kì yóò kọ̀ ọ́. Má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fò ọ́. Ìlérí Ọlọ́run sí wa ni, ìlérí Ọlọ́run sí wa ni. Ọlọ́run tí ó dá ìjì òkun dúró pẹ̀lú ẹyọ ọ̀rọ̀ kan yóò dá ìjì ayé rẹ dúró lónìí ní orúkọ Jésù. Ó bá ìjì wí, ìjì sì dákẹ́. Ìjì ayé rẹ Ọlọ́run yóò dá dúró, wàhálà ayé rẹ Ọlọ́run yóò dá dúró, ìṣòro ayé rẹ yóò máa wọlẹ̀ lónìí ní orúkọ Jésù. Ẹ gbọ́ ohun tí ìwé mímọ́ sọ, ìwé orin Dáfídì orí 37 ẹsẹ̀ 24. Ó ní bí o tilẹ̀ ṣubú a kì yóò ta ọ́ nù, nítorí tí Olúwa di ọwọ́ rẹ mú. Olúwa di ọwọ́ rẹ mú. Ìyẹn tí o bá ní ìgbàgbọ́ bẹ́ẹ̀, Olúwa di ọwọ́ rẹ mú. Ọlọ́run kò ní jẹ́ kí o ṣubú nínú ìjì ayé tí o wà. Ọlọ́run yóò dá dúró, gbogbo ìjì ayé rẹ yóò parẹ́ ní orúkọ Jésù. O ní láti wà níwájú Ọlọ́run. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n wà níwájú Ọlọ́run, wọ́n sì ké pè Jésù Kristi. Èyí ni ìjì ayé wọn ló fi dúró. Torí náà lónìí mò ń gbà ọ́ ní ìmọ̀ràn láti jẹ́ kí ìjì ayé rẹ dúró, kí wàhálà ayé rẹ kó lè parẹ́ bí iṣó. Òun láti tọ̀ Jésù wá, òun láti ké pe Jésù. O ti ní láti ní ìgbàgbọ́ pé Ọlọ́run ló lè ṣe. Ọlọ́run tó dá ìjì ayé dúró, ìjì ayé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dúró lórí òkun yóò dá ìjì ayé rẹ̀ dúró. Ọlọ́run yóò sì wà pẹ̀lú rẹ nínú ohun gbogbo tí o bá ń ṣe. Àlàáfíà Ọlọ́run yóò wà sínú ayé rẹ. Ọlọ́run nìkan, òun lọ́ba tó lè ṣe, òun lọ́ba tí kò lè dojú tì wá nínú gbogbo wàhálà ayé tá à ń kojú. Nínú ìwé mímọ́ rẹ̀ ó ti sọ pé wàhálà yóò wà sínú ayé wa, ṣùgbọ́n òun yóò mú wa borí, yóò mú wa borí. Àdúrà mi ni pé Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ohunkóhun tó lè jẹ́ ogun nínú ayé wa, tó lè jẹ́ ìṣòro, Ọlọ́run yóò mú wa borí rẹ̀, yóò sì wà pẹ̀lú wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Látọjọ́ tí mo ti rìn mẹ́ẹ̀rí irú Ọlọ́run yìí rí látọjọ́ tí mo ti rìn mi ò rí irú Ọlọ́run yìí rí àní látọjọ́ tí mo ti rìn yẹ́fẹ́lẹ́ mi ò rí irú Ọlọ́run yìí rí sẹ́ láyé látọjọ́ tí mo ti rìn mi ò rí irú Ọlọ́run yìí rí Tóyá, 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 oyè wá ìlú ọlọ́mọlúwà tóyá. tóyá 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 Eze. tóyá 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 oyè wá ìlú ọlọ́mọlúwà tóyá. Tóyá, 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 oyè wá ìlú ọlọ́mọlúwà tóyá. Eze mo. tóyá 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 Namo. tóyá 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 Eze. tóyá 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 oyè wá ìlú ọlọ́mọlúwà tóyá. Oyè wá ìlú ọlọ́mọlúwà tóyá. oyè wá ìlú ọlọ́mọlúwà tóyá. Oyè wá ìlú ọlọ́mọlúwà lé tóyá. oyè wá ìlú ọlọ́mọlúwà tóyá. ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ó ṣeun tó tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù ní Káfárì ó ṣeun tó tú mi sílẹ̀ ó ṣe. ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ó ṣeun tó tú mi sílẹ̀ ẹ̀jẹ̀ Jésù ní Káfárì ó ṣeun tó tú mi sílẹ̀. ẹ̀jẹ̀ tó jẹ̀jẹ̀ lọ ó ṣeun tó tú mi sílẹ̀. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú, iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ẹ má wulẹ̀ sòpò jìnnà, Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. Ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-65
27 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nìṣọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Olúwa ní orúkọ Jésù, bàbá wa dá ìjì ayé mi dúró. Ọlọ́run dá ìjì ayé mi dúró. Gbogbo ìṣòro ayé mi, bàbá wa dá dúró. Mo wá gbàdúrà ní orúkọ Jésù, gbogbo ìdè ayé wa, bàbá wa dá dúró. Abala àdúrà ni a wà yìí. A máa gbàdúrà sí Ọlọ́run kó wá dá ìjì ayé wa dúró. Ìṣòro ayé wa kí Ọlọ́run kó dá dúró. A máa gbàdúrà sí Ọlọ́run gbogbo ìjì ayé wa kí Ọlọ́run kí ó dá dúró. Ọ̀tá ó dúró fún ìjì. Gbogbo àwọn ọ̀tá wọ́n dúró fún ìjì, wọ́n dúró fún ìṣòro. Àwa a dúró fún ọkọ̀ tó wà lójú agbami. A dúró fún ọkọ̀ tó wà lójú agbami. Ọ̀tá dúró fún ìjì. Olúwa, mo wà lójú agbami. Bàbá, dá ìjì ayé mi dúró. Wá dá ìjì ayé mi dúró. Ọlọ́run, ìwọ nìkan ló lè ṣe é. Dá ìjì ayé mi dúró. A máa gbàdúrà sí Ọlọ́run. Onìkan lọ́ba tó lè ṣe é. Onìkan ló lè mú ìṣòro ayé wa kúrò. Ẹlòmíràn kò lè ṣe é fún wa. Ọlọ́run onìkan lọ́ba tó lè ṣe é. Kò sí ìṣòro náà tó tóbi jù fún Ọlọ́run láti ṣe. Iye ọdún tí a ti lè wà nínú ìṣòro kò nílò pẹ̀lú Ọlọ́run. Tí a bá gbọ́ ọkàn lé, yẹ ká gbé ọkàn lé Ọlọ́run. Onìkan ló lè ṣe é. Yóò sì dá ìjì ayé wa dúró lórúkọ Jésù. Gbogbo ìṣòro tí à ń kojú àbí tó ń kojú wa lẹ́nu iṣẹ́ ni, nílé ọkọ ni, nílé ẹbí ni, nírìn àjò ni, gbogbo ìṣòro náà Ọlọ́run yóò dá dúró lénìí ní orúkọ Jésù. Bóyá ìṣòro àbí ìjì lórí àìsàn ni, lórí àìrọ́kọfẹ́ ni, àìríjẹun ni, àìríṣẹ́, àìríwé ìgbélú, àní ìfọkànbalẹ̀, ogun ká mí kanlẹ̀, àbí ogun ká má ní ìrètí kankan. Àwọn ogun wọ̀nyí Ọlọ́run yóò gbé wọn kúrò ní ọ̀nà wa ní orúkọ Jésù. A máa gba àdúrà sí Ọlọ́run. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́ bíjà náà tilẹ̀ pẹ́, síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun. Ọlọ́run jà fún ọ. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. Ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Òun nìkan ló lè ṣe. Bí ìjà náà lè kó le tó, bí ìṣòro náà kó lè kó tóbi tó, bí ìjì náà kó sì lè kó máa jà tó, síbẹ̀ Ọlọ́run yóò ṣẹ́gun fún wa. Ọlọ́run ni yóò jà fún wa. Ẹ ṣáà jẹ́ ká gbẹ́kẹ̀lé, jẹ́ ká gbà á gbọ́, ká mọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run àti olùgbàlà wa. Àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi nígbà tí wọ́n wà nínú ìdààmú lórí agbami, ìjì ńlá dé. Wọ́n mọ̀ pé Ọlọ́run ló yẹ káwọn lọ sápè. Torí náà ẹ jẹ́ ká sápè Ọlọ́run lónìí. Ọ̀pọ̀ nǹkan tó máa ń ṣe onígbàgbọ́ ni pé a máa ń gbàgbé. Ìṣòro ó máa ń borí wa tá ò fi ní rántí Ọlọ́run. Lónìí ẹ jẹ́ ká rántí Ọlọ́run. Ọlọ́run wà nítòsí wa. Bó ṣe wà nítòsí àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristi, bẹ́ẹ̀ ló wà nítòsí wa lónìí láti gbọ́ àdúrà wa, láti dáhùn ìbéèrè wa. Ẹ jẹ́ ká ké pè é, ẹ jẹ́ ká ké pè Ọlọ́run. Ọlọ́run wà nítòsí wa, ó sì ń retí láti gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa. Ẹ jẹ́ ká gbé ọkàn wa lé. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́ bíjà náà tilẹ̀ pẹ́, síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun. Ọlọ́run jà fún ọ. Ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. Ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀
fẹ́rẹ̀ mọ̀nà. Kò sí ìṣòro tí Ọlọ́run kò lè ṣe, tí ò lè sọ di pẹ̀tẹ́lẹ̀. Ìjì ayé tó lè kó lè borí wa. Ẹ ká gbàgbé ìṣòro, ẹ ká máa wo Jésù, ẹ ká képe Jésù, ká gbàdúrà sí i. Lónìí ìyá máa gbàdúrà, gbogbo ìjì ayé wa yóò sì máa di pẹ̀tẹ́lẹ̀ ní orúkọ Jésù. Ìjì ayé wa yóò máa dúró. Dá ìjì ayé mi dúró Olúwa. Ẹ jẹ́ ká gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Àdúrà tí a máa pè yìí òun la máa gbà láti èní sí ọjọ́ mẹ́jọ. Ó sì dá mi lójú pé ọba tó ń gbàdúrà yóò máa gbàdúrà wa. Àwa tí a bá ráàyè nígbà tí a bá ti ń gbà lọ láàrin èní sí ọjọ́ mẹ́jọ, tó bá di ọjọ́ Wednesday, ẹ ká gbìyànjú láti gba àwẹ̀ pẹ̀lú rẹ̀. Gbogbo ìṣòro tó wù, àwọn ìṣòro tó wù kó lè kojú wa, ẹ ká máa mú wá sínú àdúrà, ká máa sọ fún Ọlọ́run. Bóyá àìsàn ni, máa tẹnumọ́ fún Ọlọ́run, máa sọ fún Ọlọ́run. Láàrin èní sí ọjọ́ mẹ́jọ, Ọlọ́run yóò mú testimony wá sí ẹnu rẹ. Gbogbo ìṣòro rẹ yóò di pẹ̀tẹ́lẹ̀. Àìrọ́kọ ni, àìráyá ni, àìríṣẹ́ ni, àìrí ìdààmú ayé ni, ohunkóhun tó lè máa kojú rẹ, ó máa sọ fún Ọlọ́run. Wọ Ọlọ́run tó dá ìjì dúró lórí òkun, wá dá ìjì ayé mi dúró. Ó wàá sọ ohunkóhun tó jẹ́ ìṣòro rẹ, tó jẹ́ ìjì rẹ, ó máa sọ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ pé dá ìjì ayé mi dúró. Ìwọ tó dá ìjì dúró nínú òkun, o sì dojú tì àwọn ọmọ ẹ̀yìn. Bàbá má dojú tì mí. Ìjì báyìí báyìí, àìsàn ni, ìdààmú ni, wàhálà ni, àìrọ́mọbí ni, bàbá wa mú kúrò. Gbogbo ẹ̀gàn ayé mi, gbogbo tìjú ayé mi, bàbá mú kúrò. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. A rí ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé Ọlọ́run dá ìjì ayé wọn dúró. Hánà fún àìmọye ọdún kò rí ọmọ bí, ṣùgbọ́n ó ké pe Ọlọ́run ní ọjọ́ ogbó rẹ̀. Ọlọ́run dá ìjì rẹ̀ dúró. Sọ fún Ọlọ́run. Ìwọ tó dá ìjì Hánà dúró, bàbá wá dá ìjì mi dúró, wá dá mi lóhùn, wá gbóhùn àdúrà mi, pèsè ohun tí mo fẹ́ fún mi. Dá ìjì ayé mi dúró, dá wàhálà ayé mi dúró. Gbogbo tó mú ẹ̀gàn wá sínú ayé mi, gbogbo tó mú ìtìjú wá sínú ayé mi, gbogbo ìṣòro ayé mi, máa dárúkọ rẹ̀, máa sọ fún Ọlọ́run. Ọlọ́run yóò máa ṣe, Ọlọ́run yóò máa ṣe. Sọ fún Ọlọ́run. Ìwọ ni ọba tí ó dá ìjì ayé àwọn ọmọ Hébérù dúró. Àwọn ọmọ Hébérù mẹ́ta tí a gbé lọ sínú ihò kìnìún. A rí pé wọ́n ní ẹnì kẹrin, ìwọ ni ẹnì kẹrin wọn. Wá ṣe ẹnì kẹrin mi kí o dá ìjì ayé mi. Wá ṣe ẹnì kejì mi kí o dá ìjì ayé mi dúró. Gbogbo ìjì tó wà nínú ayé mi, bàbá wá pẹ̀lú mi, bàbá pẹ̀lú mi, kó dá ìjì náà dúró, kó mú ìṣòro ayé mi kúrò. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run pé Olúwa fún mi ní agbára láti dìde, láti ké pè ọ́ nínú ìjì ayé mi gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹ̀yìn ṣe ṣe. Bàbá fún mi ní agbára láti dìde, láti ké pè ọ́, láti gba àdúrà fún ọ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run kí o sì mú ìjì ayé mi kúrò. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gbàdúrà bí ẹsẹ̀ Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ kí o sì máa retí. Sọ fún Ọlọ́run ẹ̀mí ìgbàgbọ́ láti gbà ọ́ gbọ́ pé ìwọ nìkan ló lè ṣe. Bàbá fún mi ní ẹ̀mí ìgbàgbọ́, ẹ̀mí ìgbàgbọ́ tó fi dá ìjì ayé mi dúró, tí mo fi gbàgbọ́ pé ìwọ ló lè ṣe. Bàbá fi fún mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run bẹ́ẹ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Pé sọ fún Ọlọ́run pé ọ̀tá dúró fún ìjì, èmi sì dúró fún ọkọ̀ lójú agbami. Olúwa mo wà lójú agbami, bàbá dá ìjì dúró nínú ayé mi. Gbogbo ìjì ayé mi, bàbá dá a dúró, torí pé ojú agbami ayé ni mo wà. Ìwọ nìkan ló lè mú mi làájá. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run. Sọ fún Ọlọ́run. Olúwa fi ara rẹ hàn mí kí o sì dá ìjì ayé mi dúró. Ọlọ́run Olúwa mi, fi ara rẹ hàn mí kí o dá ìjì ayé mi dúró. Bàbá ṣe bẹ́ẹ̀ fún mi. Alágbára wá ṣe bẹ́ẹ̀ fún mi. Wá fi ara rẹ hàn mí. Wá dìde kí o kọjú sí ìjì ayé mi. Bàbá sọ bẹ́ẹ̀, bàbá ṣe bẹ́ẹ̀ fún mi. Alágbára ṣe bẹ́ẹ̀ fún mi. Sọ fún Ọlọ́run, mo fẹ́ jẹ́wọ́ sí agbára rẹ níwájú ọ̀pọ̀ ènìyàn. Bàbá dá ìjì ayé mi dúró. Ìṣòro tí ó ń kojú mi, ìṣòro tí mò ń kojú, bàbá bá mi dá a dúró. Bàbá jẹ́ kó wọlẹ̀, bàbá jẹ́ kó wọlẹ̀, bàbá dá a dúró. Sọ kókó ọ̀rọ̀ kan sínú ìjì ayé mi kí ó sì dúró bẹ́ẹ̀. Bàbá ràn mí lọ́wọ́ ní gbogbo ọ̀nà mi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa gba àdúrà sí Ọlọ́run.
gbogbo ìjì náà, ìṣòro náà máa mẹ́nu bà wọ́n, máa sọ wọ́n sí Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé gbogbo àdìmẹ́rù Sátánì nínú ayé mi, Olúwa mú wọn kúrò. Gbogbo àdìmẹ́rù Sátánì tó dúró bí ìjì, gẹ́gẹ́ bí ìṣòro, gẹ́gẹ́ bí wàhálà, gbogbo àdìmẹ́rù Sátánì nínú ayé mi, Olúwa mú wọn kúrò. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa gba àdúrà, gbà á pẹ̀lú agbára rẹ, máa gbà á pẹ̀lú gbogbo ọgbọ́n rẹ, pẹ̀lú gbogbo òye rẹ, máa sọ fún Ọlọ́run, máa sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Sọ fún Ọlọ́run pé jagunjagun òde ọ̀run, ẹ gbé ogun dìde sí gbogbo wàhálà tó ń kojú ayé mi. Sọ fún Ọlọ́run pé Ọlọ́run tó jẹ́ jagunjagun ọ̀run kó gbé ogun rẹ̀ dìde, gbogbo wàhálà tó ń kojú ayé rẹ kí Ọlọ́run kí ó sọ ọ́ di pẹ̀tẹ́lẹ̀, gbogbo ìjì ayé rẹ kí Ọlọ́run kí ó dá dúró, bóyá nínú ilé ọkọ ni, nínú ilé ẹbí rẹ ni, nínú láàárín àwọn ọmọ rẹ ni, láàárín ìyàwó rẹ ni, níbi iṣẹ́ rẹ ni, gbogbo ìjì tó ń jì kí Ọlọ́run kó dá dúró. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa gbàdúrà sí Ọlọ́run, máa gbàdúrà sí Ọlọ́run pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Sọ pé ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Sọ fún Ọlọ́run pé gbogbo wàhálà ayé mi sọ ọ́ di aláìlágbára, gbogbo ìjì ayé mi dá wọn dúró, wàhálà ayé mi bàbá sọ ọ́ di aláìlágbára, kó máa di aláìlágbára, kó máa di aláìlágbára. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé mo pàṣẹ ní orúkọ Jésù kí ilé mi kí ó gba sọ fún Ọlọ́run pé gbogbo ìṣòro tó wà nínú ilé rẹ kí Ọlọ́run kí ó gbá wọn jáde, gbogbo ìṣòro, wàhálà, ìdààmú tó wà nínú ilé rẹ ní gbogbo ọ̀nà rẹ kí Ọlọ́run kó máa gbá wọn jáde. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti gbọ́, pé ó ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín àti àmín. Ẹ ká gba àwọn àdúrà yìí láàrin ìní sí ìjọ́ mẹ́jọ. Mo dá mi lójú pé Ọlọ́run tó ń gbàdúrà yóò mú gbogbo ìjì ayé wa, gbogbo ìdààmú ayé wa yóò mú wọn kúrò. Pẹ̀lú àṣẹ Ọlọ́run a ó ní ìjẹ́rìísí pípé ní orúkọ Jésù. Láàrin ìní sí ìjọ́ mẹ́jọ ẹ ká gba àwọn àdúrà wọ̀nyí. Mo fẹ́ tètè máa rán wa létí ètò wákàtí ìyanu. Ó jẹ́ ètò tí Ọlọ́run ti ń gbàdúrà, a sì ń gbà àwọn oríṣiríṣi testimony tí Ọlọ́run bá ti ń yà Ọlọ́run lẹ́nu. Gẹ́gẹ́ bí o ṣe ń gbọ́ ètò yìí, ẹ jẹ́ kí a máa kọ̀wé sí wa àbí kí a máa pè wá láti máa fi ìmoore Ọlọ́run wọn. Nọ́mbà tí a máa pè ní 203-275-7120. Ẹ má yẹ ká gbàgbé ètò wákàtí ìyanu gbogbo ọjọ́ Sátidé ni ó máa ń wáyé fún àwa tí a wà ní Amẹ́ríkà Central Time aago 10, àwọn tí ó wà ní Eastern Time ní Amẹ́ríkà aago 11, ní Nàìjíríà àti ní London aago 5 ìrọ̀lẹ́ ní ọjọ́ Sátidé. Àtúntò ètò ó ń wáyé ní dédé àkókò náà ní ọjọ́ Sunday. Ẹ jẹ́ kí a fi sọ́kàn. Àdúrà mi ni pé gbogbo ìjì ayé wa, gbogbo wàhálà ayé wa Ọlọ́run yóò dá dúró, yóò sì wà pẹ̀lú wa, yóò fún wa ní àlàáfíà pípé ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run a máa pàdé ní ọjọ́ mẹ́jọ lórí ètò wákàtí ìyanu. Orúkọ mi ni Gideon Ojo. A dúpẹ́ lọ́wọ́ olótú ètò Alhaji KC Badru àti gbogbo àwọn amójú ẹ̀rọ. Ọlọ́run yóò dúró tì yín, yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. Ayọ̀ ni a ó fi pàdé ní ọjọ́ mẹ́jọ. Ire o. Kí lorúkọ rẹ? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ? Ọlọ́run Mósè o. Go, go, go.